ṣe ní ilé wa kó tó ní gbà ṣe ń kó a ní láti rántí màmá ọba ẹ jọ̀ọ́ gbogbo àwọn táwọn wà níbí káàkiri torí bàbá wa kábíyèsí aláyélúwà àìsórí owó síbí ẹlẹ́gbàá dìde ìṣẹ́jú kan. Ṣàbọ̀ ọ̀tọ̀ ń sìn. ẹlẹ́gbàá dìde ìṣẹ́jú kan fún màmá wa ká lè tẹ́ bí báyìí. màmá wa Má fi ẹ̀rí àpò wa ni. àgbègbè wúrà ọlá ayọ̀ gúúsì. Kí Ọlọ́run kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Iwájú tí wọ́n dojú kọ kò ní bàjẹ́. Ẹ̀yìn tó fi sílẹ̀ ò bàjẹ́ torí ẹ̀ náà ni gbogbo wa ṣe wà níbí lẹ́yìn. Ìbànújẹ́ pé o ayọ̀ olókùúta aláyọ̀ máa yọ. Ìbànújẹ́ pé o olókùúta aláyọ̀ máa yọ. Ìbànújẹ́ pé o. Ẹ ṣe ẹ bá mi jókòó. Wọ́n ní kí ló gbé wa dé nílé yìí. Àwa ni ẹbí bàbá mi. Bàbá mi Prince John Olúrọ́pò Ògúnwùsì bàbá ọba tí wọ́n wá láti ilé Gẹ̀ẹ́sì Ọ̀rànmíyàn dynasty láti Ilé Ifẹ̀ Ifẹ̀ Òye Ifẹ̀ Olùdáyé àti màmá mi màmá ọba Margaret Abẹ̀dé Wúràọlá Ògúnwùsì tí a fẹ́ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ. Àwa nítorí ọmọ tiwa kábíyèsí aláyélúwà ọ̀jájá 1 ọ̀jájá 2 His Royal Majesty ọba Adeyeye Ẹnìtàn Ògúnwùsì the Ogboninun of Ifẹ̀. Sílé bàbá wa ilé ọba láti kúrò àti wá sí ilé ọba. Bàbá mi Prince Adébáyọ̀ Johnson Adéṣẹ́gun láti Àgọ́ Ìwòye. Àwa nítorí ọmọ tiwa tó máa jẹ ọmọ tiwa ó tẹ̀sí ọmọ tiwa Princess Temitope Morẹ́ni méjì Adéṣẹ́gun. A rí àwọn attribute lára Princess. A rí pé Princess tiwa ó wà lébùn, ó wà beautiful, ó wà precious, ó wà diligent, ó wà delicate, ó wà fantastic, ó wà hilarious, ó wà intelligent, ó wà jovial, ó wà magnificent, ó wà noble, ó wà obedient, ó wà perfect. Nítorí pé ọmọ Ọlọ́run ni wá. Àwọn bá ní àwọn fẹ́ pé gbogbo ayé. Gbèjé ṣúgà àgẹ̀wò lẹ́fọ̀ àgẹ̀ ẹ̀wọ̀ lẹ́fọ̀
títì. Bẹ́ẹ̀ni o. Nígbà tí mo rí màmá tó ṣe dàgbà tó ẹ̀, tí wọ́n tún fún àìbá ìlú fọ́. Wọ́n ti bá ti rí fún àgbà màmá wọn máa ń fọ́ ọ́yá.
Abẹ́òkúta làwọn ti wá. Wọ́n yára yára ẹ̀ mọ̀mọ́. Wọ́n pè é.